Mósè Orímọládé ọmọ Túnọláṣe a bí nínú Ìkàrẹ́ nílùú Ìkàrẹ́ ní ọdún 1879 ṣùgbọ́n kó tó di pé ó wáyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ni ó ṣẹlẹ̀ nípa Mósè yìí. Baláwo ni bàbá rẹ̀, ìlú yẹn kò kàn tiẹ̀ sí ìmọ́lẹ̀ kankan fún ìgbàgbọ́ tó wà ńbẹ̀ bóyá ráńpẹ́. Bàbá fẹ́ ìyàwó, ó ti ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ṣùgbọ́n nígbà tó fẹ́ ya Mósè, orúkọ ìyá Mósè yẹn là ń pè ní Òdíjọ́rọ̀tọ́. Ìyá rẹ̀ lóyún ṣùgbọ́n láti inú oyún ó ní ìyá rẹ̀ ti wò wípé iyì tó ń jì nínú yìí kì í ṣe ènìyàn lásán. Níṣe ló máa ń bá ìyá rẹ̀ sọ̀rọ̀, a sì sọ fún ọkọ irú ọmọ wo ni èyí. Tí ìyá bá ń lọ sóko nínú oyún yẹn ló wà, ó ti máa ń bá ìyá ṣiṣẹ́ bíi kí ìyá fẹ́ gbẹ́rù, bíi kó máa kí ìyá, bíi kó máa wò wípé gbòǹgbò kan wà lọ́nà, wàá dẹ̀ fẹsẹ̀ gbá dúró mọ́tì lọ, ó yá máa lọ wó gbòǹgbò nì. Láti inú oyún ni Mósè Orímọládé ló ti ń bá ìyá rẹ̀ sọ̀rọ̀. Ìyá rẹ̀ wà pẹ̀lú ẹ̀rù wípé irú èèyàn ò lélẹ́yìí. A sọ fún ìyá wípé má bẹ̀rù, ìlérí Olúwa ni láti inú oyún. Síbẹ̀ nígbà tí màmá yìí fẹ́ rọbí láti bí, kì í ṣe ohun tí ó rọrùn fún ìyá. Ó wá sọ fún ìyá rẹ̀ wípé wo màmá, kí a tó bí mi sọ fún àwọn ènìyàn kí wọ́n lọ mú ìlẹ̀kẹ̀ ọba kí wọ́n fi sí òun lọ́rùn kóun tó lè wá sáyé. Ìyá rẹ̀ béèrè wípé kí ni ìlẹ̀kẹ̀ ọba ti wí? Ó ní èyí ni ó fi hàn gẹ́gẹ́ bí kí ni o, ọba lórí gbogbo ẹ̀mí òkùnkùn. Wọ́n bá sáré lọ wá ìlẹ̀kẹ̀ ọba, ilé rẹ̀ sì fèsì ilé ọba Ìkàrẹ́. Wọ́n bá sáré gbà á, wọ́n fi sí ìyá rẹ̀ lọ́rùn, ó wá sáyé. Ìwásáyé rẹ̀ ńṣe ló bí gbogbo àwọn ènìyàn, àwọn tó ń gbẹ̀bí gbogbo wọn wò torí kíá ó ti dìde. Nígbà tí ó máa rìn, bá ní ẹ máa bọ̀ o, wọ́n sá lọ pé bàbá rẹ̀ wá. Kó tó di pé ó pe bàbá kí bàbá tó dé, ó ti níbo ni kábíyèsí wà kí wọ́n gbóhùn pé kábíyèsí. Ọmọ òòjọ́ eyín ẹnu rẹ̀ gbogbo ẹ̀ ló ti pé, ó mọ̀ ti dìde. Arábìnrin kan tó jẹ́ agbẹ̀bí, òun kàn tiẹ̀ gbìyànjú títí wípé a ti ṣe é gbọ́ láti tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n gbogbo ènìyàn ló ń kí ọmọ òòjọ́. Ẹ̀yin náà rí wípé ìyàlẹ́nu ni, ó lágbára púpọ̀. Bí bàbá rẹ̀ sì wá wò wípé eléyìí ó sọ òun lẹ́nu. Ẹ rántí wípé mo ti sọ fún yín wípé olóògùn aláwo mọ́rán ni bàbá rẹ̀ tí ń ṣe Túnọláṣe. Ọ̀nà wo ló fẹ́ gbà? Òun náà wò bí má sọ mí lẹ́nu ìwọ ọmọ yìí. Ó bá mú kínní òun, ẹ̀yin àgbà ti mọ̀ ọ́, ó fi lù lẹ́lẹ́kínní wípé yóò wálẹ̀ níbi tí mo gbọ́wọ́ dé. Ẹlẹ́ẹ̀kejì ó fi lù ṣùgbọ́n ńgbà tó di ẹlẹ́ẹ̀kẹta ó dàbí ẹni pé kínní náà gbìyànjú lọ́gbọ́lọ́gbọ́ díẹ̀ lára ọmọ tuntun tí a ń pè ní Mósè yìí. Ó ṣe bí ẹni tọ̀pẹ̀kẹ́. So ibi tí wọ́n ṣá ti ra mú nìyẹn títí ó sì gbìyànjú fún bàbá n tó ṣe yìí ó ti ṣe Ọlọ́run, ó lọ tọrọ ìdáríjì lórí òkè fún ọjọ́ 3, ó sì gba àwẹ̀. Ṣùgbọ́n ṣe ni bàbá ń wò wípé irú ọmọ òòjọ́ yìí wàhálà máa dé. Wọ́n bá ṣàgbùwẹ̀ ọmọ, wọ́n gbé kúrò. Nígbà tí wọ́n gbé kúrò, ó tún rán ìyá rẹ̀ létí kó sọ fún. Ṣùgbọ́n nígbà tí bàbá kọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe mú òun gẹ́gẹ́ bí akíkanjú àti alágbára nínú ìlú, ṣerú ọmọ ẹ̀ ní ó wá sọ pé kò máa ṣe báyìí. Bàbá kọ̀ jálẹ̀ tí ò dẹ̀ ṣe nǹkan tí àwọn ọmọ rẹ̀ sọ fún láti lọ ṣe. Èyí ni ó dàbí ẹni pé ó mú ẹ̀mí bàbá tó mú ẹ̀mí bàbá lọ. So ní gbogbo ìgbà láti kékeré
ní Orímọládé Mósè ló ti ń gbìyànjú láti ṣe iṣẹ́ Ọlọ́run. Ibi tí chọ́ọ̀chì kan wà nílùú Kàrẹ́ yẹn náà ó máa ń lọ síbẹ̀. Ṣé mọ̀ pé kò tíì sí gbàgbọ́, ṣùgbọ́n àwọn African Church nígbà ńlọ́hún so wọ́n wà bí ilé kékeré kan báyìí, òun máa ń lọ síbẹ̀, a ṣá máa lọ síbẹ̀, a máa wò kí ni wọ́n ń ṣe. A gbọ́ nínú ìtàn wípé ńgbà tó di ọjọ́ kan ó lọ sínú ilé ìjọsìn tí wọ́n ti tì, àwọn àlùfáà rẹ̀ wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni Orímọládé ń kọrin, ìmọ́lẹ̀ sì yí i ká tí ó kọjá ìmọ́lẹ̀, kódà ìmọ́lẹ̀ yẹn ó ń gba inú fèrèsé, ibi àlàfo fèrèsé ó ń gbà jáde tí ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ní ariwo yìí àti orin yìí ni ó ń gbọ́ tí àlùfáà àgbà ni tó fi jáde wípé àwọn wo ló ń ṣèsìn, báwo ni orin wọn ṣe dùn tó èyí. Ṣùgbọ́n nígbà tí ó wọlé tí ó gbìyànjú láti ṣílẹ̀kùn, ó rí Mósè Orímọládé níbi tó wà tí ó tẹ̀kẹ̀jẹ́, alias tí wọ́n fún un gbà yẹn ni Ọ̀kẹ́jẹ́bú. Mósè Orímọládé Ọ̀kẹ́jẹ́bú, nítorí pé bó ṣe máa ń rìn, ẹ̀yin náà ó ti yé yín. Ọ̀kẹ́jẹ́bú, ẹ̀yin wo ni ẹ̀ ń kọrin bí? Èsì tó ń fún wa náà ni wípé àwa náà ni. Àwa, ìmọ́lẹ̀ tí mo rí nísìn ta ló tàn án? Àwa náà ni. Àwa, ẹ̀yin mélòó ni àwa? Ìwọ nìkan ló wà ń bí. Àwa, ó tún ṣe díẹ̀, àlùfáà tún padà lọ, ikún dẹ̀dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ ń dẹkún, ó fẹ́ wo òtítọ́ rẹ̀ ṣé lóòótọ́ ni. Láìpẹ́ orin yìí tún bẹ̀rẹ̀, orin ìwo ló ń kọ nígbà yẹn. Ó wá rí wípé ọmọ yìí kì í ṣe ènìyàn lásán. Ẹ̀ńgbà tó wá tilẹ̀ mọ́, ó sọ fún àwọn èèyàn sọ pé irú orin wo wọ́n ń kọ. Ọ̀kẹ́jẹ́bú, ó yá sọ fún wa bí orin náà ṣe dùn tó àwọn ẹgbẹ́ rẹ̀ ń dà. Ó ní rárá, wá kọrin náà fún wa. Ó wá ní lórí òkè Jọ́dánì là ń pè mí o, là ń pè mí. Àti kékeré ló ti kọ́kọ́ kọ orin yìí. Àwọn olùfẹ́ mi tí wọ́n ti wá tí wọ́n ti lọ. So ọ̀pọ̀lọpọ̀ orin ni Orímọládé kọ tí ó dẹ́rù bá àwọn èèyàn. Wọ́n á ní ohùn rẹ̀ yìí kò dùn tó ohùn. Ó ní àwa náà ni, àwa náà ni. Òun náà ni ó fi parí. Gbogbo iṣẹ́ tó bá ń ṣe ọ̀kọ̀ọ̀kan àwa náà ni. Orímọládé ó gbin iṣu o, ó ṣe àgbẹ̀, ṣùgbọ́n iṣu rẹ̀ èèyàn mẹ́wàá ò mà lè dàgbé. Èèyàn mẹ́wàá ò mà lè dàgbé. Ọ̀pẹ tó gbìn síbẹ̀ lónìí, ọ̀pẹ yẹn ó yàtọ̀ fún gbogbo ọ̀pẹ, ẹ ó rí níbẹ̀. Ẹni tó bá ti lọ sí ibi tí wọ́n gbìyànjú láti sin sí, ẹ ó rí ọ̀pẹ náà sì wà dòní, ó yàtọ̀ fún gbogbo ọ̀pẹ tó wà lágbàáyé. Oko tó ń dá ó yàtọ̀. Wọ́n á wò wípé ènìyàn yìí, ọmọ yìí kì í ṣe ènìyàn lásán. Ó gbìyànjú pẹ̀lú gbogbo agbára, ó ń kó àwọn ènìyàn jọ, ó ń kó àwọn ọmọdé jọ, ó ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí ó ń ya gbogbo àlùfáà lẹ́nu. Bo ni ọmọ yìí ti rí àwọn ẹ̀kọ́ yìí? Sùkúù bo ló lọ láì mọ̀ wípé àwọn ọ̀run ló ń kọ́ ní ohun gbogbo. Ó lágbára púpọ̀, ó ń yí ọkàn padà, ó ń yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dè ní ìgbèkùn, ó ń gbà wọ́n sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ló ń ti ọwọ́ ọmọdé yìí. Síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ìgbèkùn ó ń yí wọn padà. Àwọn aláwọ̀pá àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ wọ́n á gbìyànjú láti wá bá a, wọ́n á kógun bá a. Ó yá ìwọ la fi rọ́pò nú ẹgbẹ́ ibi tí bàbá rẹ̀ wà. Ó takò wọ́n wípé kì í ṣe òun o, ìlànà bàbá òun ó yàtọ̀ fún tòun. Wọ́n wá kó ogun níbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu. Ibẹ̀ ni wọ́n ti kó wọn lọ sí ìlú kan nígbà yẹn. Ibi àwọn tó ń bá ṣèsọjí wọ́n wá láti kó wọn lọ sí bóyá Ẹ̀gbẹ́ ní Kogi ní ibẹ̀, ó súnmọ́ Ìkàrẹ́. So ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ orin ti jáde fún Mósè Orímọládé. Ó dẹ̀ ń kọ́, wọ́n kó gbogbo àwọn ọmọ ẹ̀yìn ilẹ̀ rẹ̀ lọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn aláwọ̀pá yẹn tí ọwọ́ Ọlọ́run
tí ó ti bà wọ́n nara wọn bí yíyí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ mú ọlọ́pàá wọ́n fi kó àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ó sì lọ síbẹ̀ ó gbà wọ́n sílẹ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ọlọ́pàá àgbà yẹn àwọn ọlọ́pàá oníṣòkòtò péńpé àti ẹtìmọ̀rú ẹ̀ àti bẹ́ẹ̀tì tí wọ́n fi kó ṣòkòtò sókè pẹ̀lú kóńdó nígbà yẹn ni wọ́n wá wò wípé ẹni yìí ó dúró gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ wọ́n wí pé àrọ́bá òun ni bàbá ìtàn nígbà tí ó sọ̀rọ̀ fún DPO nígbà yẹn wọ́n fi sílẹ̀ wọ́n rìlíìsì gbogbo àwọn ọmọ rẹ̀ sílẹ̀ ibẹ̀ ni ó ti ń bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ kiri ó ń lọ láti nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ogun dìde sí i ó ní kì í ṣe ojú kan níṣẹ́ ìránṣẹ́ òun bí ó ṣe ń lọ láti ipá ó kúrò ní Ìkàrẹ́ ó lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú Kogi Zaria Adamawa Yobe gbogbo àwọn ìlú yìí ní Orímọládé ti ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó pọ̀ kì í ṣe ohun tá a lè sọ tán ní àkókò yìí ó gbìyànjú àwọn ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyìn rere ní gbogbo orílẹ̀ ìdè sì ń já ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ló ń ṣẹlẹ̀ àkàntì ẹ̀ ń gbé Orímọládé tí wọ́n bá débi tí omi tí ó ti kọjá a ní rárá a ní kí wọ́n máa ń so a ní kí wọ́n máa ń so ó ń lo agbára bíi Mósè gbani yóò wá ọ̀nà òkun á pínyà omi á pínyà á kọjá lọ wọ́n bá ní ẹ máa ń so sílùú bí báyìí bàbá Mósè Orímọládé a ti débẹ̀ ṣáájú wọn ẹnu àyà ògbé èèyàn wípé kí ni ọkùnrin yìí mo kàn ti ẹ̀ gbọ́ nínú ìtàn àwọn tó fẹ́ dẹ́jà rẹ̀ tó bá ti ní kí wọ́n máa lọ nínú ilé àwọn tó fẹ́ dẹ́jà rẹ̀ níṣe ni àwọn náà ti gbìyànjú wọ́n ti sọ̀kalẹ̀ wọ́n bo ṣùgbọ́n nígbà tí wọ́n wá èyí tí ó wà lórí àjà tó ń wo sílìn bí ó ṣe múra gan nígbò ya ní ìjì ló bẹ́ sílẹ̀ àtàwọn tó wà lórí àjà tí wọ́n ń wo báwo bàbá ó ṣe gbéra ìjì náà já wọn débi wípé èyí tí ó forí gbá èyí tí ó fọrùn gbá títí yẹn ni pé ìjì ni bàbá ń bá rìn ṣùgbọ́n ó gbà wọ́n yẹn kì í sáwọn ló lè ròyìn ohun tí wọ́n rí ṣùgbọ́n á ti lọ á ti ṣáájú gbogbo èèyàn débi tí wọ́n bá ní kẹ́ máa lọ á tún ti dúró ń bẹ̀ Orímọládé tó bóyá èyí ni ẹ̀mí mímọ́ náà fi sọ wípé ẹ má jẹ́ á gbàgbé Mósè kí ló tẹ̀lé orin yìí tá ò fi ní gbàgbé rẹ̀ àwọn ìdí nìyí tí a fẹ́ jẹ́ kí ọmọ aráyé kó mọ̀ nípa Mósè Orímọládé ọmọ Túnọláṣe òun ló dá kérúbù àti séráfù sílẹ̀ ní gbogbo ibikíbi ibi tó bá ti dé iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ mélòó la ó sọ nínú àwọn iṣẹ́ ìyanu tó ti ọwọ́ bàbá yìí sí afọ́jú ni odi ni abárọ́ ni gbogbo àwọn tó wà nígbèkùn ó ń dá wọn ní ìgbèkùn nígbà tí a bá débi orin yẹn a ó kàn tiẹ̀ rí ó lọ sílùú ìlú ibì kan wọ́n ń pè ní Ògìdì nílùú Ògìdì ìpọ́njú gidigidi ló bá wọn nítorí àwọn ẹ̀mí tó wà níbẹ̀ nígbà yẹn Orímọládé lọ síbẹ̀ ẹja omi wọn gan wọn ò lè mọ omi gbogbo wọn ẹja tó wà nínú omi wọn pátá ló ní ẹja tí ó ní orí ènìyàn orí ènìyàn kẹ wọn ò sẹ́ni tó lè mú kí wọ́n tó lè pọn gẹ́ẹ̀tì kànga òun lágbára títí dòní bàbá yìí ó ṣiṣẹ́ ó wò wípé rúpọ́njú wo lélẹ́yìí gbogbo ẹja tó ń jẹ́ orí ènìyàn yẹn pátápátá ló gbé ìkánkàn tí ẹ wà nínú àwọn olórí àwọn ẹja yẹn mímọ́ bẹ́yìn àgbà ṣe máa ń pè ó máa ń lọ sọ́jà ó máa ń lọ rún gbogbo ẹ̀yin àgbà mojúbà Ọlọ́run mojúbà ayé mojúbà ẹ̀yin àgbà lórúkọ Jésù ayé ò ní mú wa ó gbìyànjú láti wò wípé kí ló ń ṣẹlẹ̀ ó pe Ọlọ́run orí òkè tó ti ń ṣiṣẹ́ ìyanu tó ti ń gbàdúrà yìí tí ẹ bá ń wo móhùnmáwòrán iṣẹ́ yìí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti dórí òkè yìí orí òkè yìí ó lágbára ó pa àjùbà ó ṣeun gbogbo ó dẹ̀ ń bá Ọlọ́run sọ̀rọ̀ wípé mo fẹ́ kí ìlú yìí kó ní ìdáǹdè kúrò nínú ẹ̀mí òkùnkùn ó bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ fún ní ọ̀nà tí ó tọ̀
kì í ṣe wípé ọlọ́run fún un rán áńgẹ́lì. Tí ẹ bá rí orí òkè yẹn, ẹsẹ̀ áńgẹ́lì yẹn ó sì wà níbẹ̀, ẹsẹ̀ áńgẹ́lì yẹn ó wà níbẹ̀ lórí àpáta yẹn, àwọn tó ran Mósè lọ́wọ́ láti ṣiṣẹ́ àṣepé lórí ìṣẹ̀lẹ̀ yìí. Omi tó fi ń ṣe ìwòsàn fún àwọn ènìyàn láti ìgbà náà, omi yẹn ò gbẹ o, mo fi ojú ara mi rí, ìgbẹ̀rùn ni mo lọ síbẹ̀ láti lè mọ kí ni ó ń wí. Omi yẹn sì wà níbẹ̀ títí di òní olónìí, kò kún sí, bẹ́ẹ̀ ni kò fà. Omi yìí ò kún sí, bẹ́ẹ̀ ni kò fà. Bó ṣe rí ńgbà yẹn náà, pẹ̀lú ìtàn tí àwọn ọmọ àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ nígbà yẹn wọ́n fi wípé kó omi yìí ò kún, mo sì rí omi náà ńbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀. A lọ síbi ihò àwọn ẹja abàmì wọ̀nyí, ibi tí Mósè ti sọ pé kí omi náà kó ṣe kíni, kí ó dúró, kí àṣírí àwọn ẹja yìí kó lè hàn. Omi náà sì ń wà tó ń sun pẹ́sẹ́ títí di òní, gẹ́gẹ́ bí agbára Mósè ìgbàanì tó dá òkun dúró. A rí ihò àwọn ẹja náà, ó sì wà ń bẹ̀ títí dòní o, ó sì wà ń bẹ̀ títí dòní o. Ihò náà kò parẹ́, iṣẹ́ ńlá ni. Mélòó la ó sọ nínú nǹkan. Nígbà tó sọ, ó gbé ẹja náà ọ̀pọ̀lọpọ̀, ó ní ẹ máa wí pé ẹja ni mo jẹ́, mi ò jẹ ènìyàn, gbogbo ẹ̀ pátá láàrin inú fọ́nrán. Nígbà tó gbé àwọn olórí ẹja yẹn, ó gbé wọn lọ. Bó ṣe gbé wọn dé orí àpáta, kò ṣeé gbé wọ inú ìlú nítorí pé ó tóbi. Wọ́n ti gé wọn tán, wọ́n ti gé àwọn ẹja yẹn sí báṣíbáṣí tí wọ́n lè máa gbé. Fún ìyàlẹ́nu ìkejì rẹ̀, wọn ò rí òun gbé, òun ò tí ì dé, ó ti gbọ́. Bó ṣe ké sí wípé ẹ mọ́ gbé tí àwọn ènìyàn gbọ́, wọ́n rọ́gìrì wípé wọ́n ó lè rí ìyẹn náà pa, ó sá mọ́ wọn lọ́wọ́. Ìgbà tí wọ́n fi padà débi tí èyí tí wọ́n ti gé wà, òun náà ti di àpáta. Wọn ò lè rí i pé ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu, ó sì wà níbẹ̀ títí di òní, ó sì wà níbẹ̀ títí di òní. Orí rẹ̀ wà níbẹ̀ fún ọdún pípẹ́. Kí wọ́n tó wá, àwọn èèbó tó wá dé, wọ́n gbọ́ nípa àtàn yìí. A ò ní dárúkọ ọkùnrin náà. Àwọn alájòtà, àwọn òṣèré orí ìtàgé ni. Òun ló ta orí náà, orí rẹ̀ fún àwọn èyìnbó. Ṣùgbọ́n yìí tó kù, ó di irun àwẹ́lẹ́wà, irun sùkú, gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́. Ó di irun náà, síbẹ̀síbẹ̀ gbogbo bó ṣe rí, òun náà ni ó bá ń bẹ̀. Yìí ló fún àwọn èèbó láti wá ra orí ẹja abàmì yìí lọ. So bó ṣe di àpáta, ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu, ṣùgbọ́n kí la ó ṣe, òǹkálukú wọn títí dòní olónìí. Àpáta yẹn bó ṣe di àpáta, ó wà ní orí òkè Mósè Orímọládé ní ìlú Ògìdì. Ó tẹ̀síwájú, a ò lè sọ tán nípa ìtàn Mósè Orímọládé. Ṣé ti Ìlọrin láò sọ? Òun ibẹ̀ ni wọ́n ti ń pè ní bàbá aládùúrà pẹ̀lú iṣẹ́ tó ṣe níbẹ̀. Ó lágbára gan, ó lágbára gan. Àwọn ìmáàmù, àwọn mùsùlùmí, àwọn gan ló fún láàyè wípé tó bá ti lọ o, ibi tí ó kọ́ ṣọ́ọ̀ṣì rẹ̀ sí nìyí. Gbogbo àwọn tó mọ ìtàn ìjọ yìí tí ó wà ní roundabout ní C&S movement, àwọn ló gbàbẹ̀ ní roundabout nílùú Ìlọrin. Ó sì wà níbẹ̀ títí di òní pẹ̀lú iṣẹ́ ìyanu tó ṣe níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ní gbogbo ọba àgùn, mélòó la ó sọ, mélòó la fẹ́ kà nínú Ẹ̀yìn Adípèlé. Èyí tí a bá lè sọ, kí a gé ní kúkúrú, ó dèlú Èkó nígbà tó ti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi. Ó wá wò wípé àwọn iṣẹ́ tí ó wà nílùú Èkó yìí, kí ni a ó ti ṣe? Omi rèé, omi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀. Wá bí Ọlọ́run, Olúwa, ṣé tí mo bá lọ tán, ṣé ìjọ yìí, sí ẹ̀sìn yìí yóò parí síbẹ̀ ni?
àbí yóò tẹ̀síwájú. tó ó wá ní ìwọ Ọlọ́run bí ó bá parí jẹ́ mọ̀, ó tan àbẹ́là mẹ́ta sétí òkun níbi tó ti ń gbàdúrà. tí ó bá parí jẹ́ kí òkun yìí tó bá ti ń rú bọ̀ kí ó ṣe kí ni, kí ó pa iná àbẹ́là yìí. òkun ru lẹ́lẹ́kínní, ó borí rẹ̀, òkun fà sẹ́yìn, iná yìí sì ń tàn. ó tún ru lẹ́lẹ́kejì, ó borí àbẹ́là yìí, síbẹ̀ àbẹ́là yìí ò wó, iná rẹ̀ sì tún ń tàn. gbà tó di ẹlẹ́ẹ̀kẹta, kàyéfì ńlá, odidi òkun tún ru, ó ru sẹ́yìn, ó ru síwájú, iná àbẹ́là yìí ò kú. lórin bá jáde lẹ́nu bàbá ló wá ń sọ wípé ẹgbẹ́ kérúbù ti yè, sọ fún mi lẹ́ẹ̀kan sí, Jésù Kristi lọ́ba ògo, olùgbàlà lọ́ba ìyè, ẹgbẹ́ kérúbù dẹgbẹ́ ìyè, ẹgbẹ́ sẹ́ráfù ti yè, ìyanu 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 ẹgbẹ́ kérúbù ti yè. ibi tí orin náà ti jáde ní tí ó fi di wípé kérúbù séráfù ó ti yè. bí kérúbù àti séráfù ti yè lórúkọ Jésù, èmi àti rẹ lọ́jọ́ kẹyìn a ó yè pẹ̀lú Ọlọ́run. á dára fún wa. iṣẹ́ náà ń tẹ̀síwájú, ọ̀rọ̀ náà ń tẹ̀síwájú. mélòó la fẹ́ sọ? ṣé tìlú Ẹ̀gbá ni àwọn onígunú kan ti ẹ̀gbiná? ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu. tí a bá dórí fídíò iṣẹ́ yìí a ó rí, a ó jẹ ìgbádùn Ọlọ́run nínú iṣẹ́ tí ó ti ọwọ́ Mósè Orímọládé tó fi ṣe. gbà tó Orímọládé ṣe tán, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ challenges ní bàbá ní ìjọya ọ̀pọ̀lọpọ̀. à ń pe mọ̀mọ́ kan ní Captain Abiodun, torí bí a ò bá fi ẹnu kan ìtàn mọ̀mọ́ Captain Abiodun, ìtàn kérúbù kò tí ì pé. ìtàn kérúbù ò tí ì pé. Captain Abiodun yìí ìgbà tó wà ní Sisi, ẹ̀mí ń lò, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ kí ló ń ṣe, bí ẹ̀mí wèrè ni wọ́n ṣèbò ń lo arábìnrin yìí. bẹ́ẹ̀ ló máa ń síìkì, tó bá lo èdè tó ń sọ ó sẹ́ni tó gbọ́. ṣùgbọ́n gbà tí Mósè dé, wọ́n wò wípé ó bẹ́tà bóyá ẹ̀jọ̀ mọ ọwọ́ ara yín. wọ́n bá fún bàbá Orímọládé wípé àwọn yọ̀ǹda rẹ̀ fún, torí ìṣe rẹ̀ ìwà rẹ̀ kò jọ tiwa nínú ilé yìí. wọ́n á gbé sílẹ̀ fódìdí ọjọ́ 7 ń gbà mí, kò ní kú kò ní rùn. wọ́n bá fún bàbá, wọ́n ṣe fún bàbá nìyẹn o. ló bá ń di ògbúfọ̀, ló ń ṣe àwọn iṣẹ́, ó dẹ̀ ń ríran. wọ́n bá ní kí wọ́n fi sílẹ̀. iṣẹ́ ó darapọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa Mósè Orímọládé. wọ́n jọ ń gbédè ọ̀run. bàbá túmọ̀ rẹ̀ gbà tó bá lọ sínú ẹ̀mí. àkàntì ẹ̀ gbọ́ wípé nínú ìran òun ni Captain Abiodun ló ti sọ pé ẹgbẹ́ wo ni ó máa jẹ́ òun sáré ra. kí ni ra? ṣé Ráfẹ́lì ni? bàbá gbàdúrà tí ó ní ohun àtọ̀run, ẹgbẹ́ àtọ̀run ní èyí, Séráfù lórúkọ ibi tóun ti wá lọ́run ló ń jẹ́, òun ló fẹ́ fi fún ayé. bó ṣe di wípé wọ́n ń pè ní Séráfù, kérúbù àti Séráfù, bó ṣe wáyé nìyẹn. ìtàn yẹn gùn torí àkókò wa. ó ṣe di pé kérúbù Séráfù orí ìran ọ̀run. àwa kérúbù gan ni ẹgbẹ́ mímọ́ tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá sí ayé. ìjọ mímọ́, ẹgbẹ́ ni wọ́n ń pè o, ẹgbẹ́ mímọ́ láti ọ̀run wá tó ti ọ̀run sọ̀kalẹ̀ wá sí ayé. gbogbo ìṣe wọn nígbà náà òun lẹ ṣe rí, tí aṣọ funfun àtohun gbogbo. ibi tí ìjọ tó ti ń bẹ̀rẹ̀ ní èyí. ṣùgbọ́n nígbà tó tó àkókò, ìpínyà ń dé, ọ̀pọ̀lọpọ̀ ìpínyà ń dé. bẹ́ẹ̀ náà ṣe rí ìjọ lónìí, ìpínyà pọ̀, ìyapa pọ̀. síbẹ̀síbẹ̀
bàbá dúró ó sì dúró lórí òtítọ́ gbà tí ìkàn tí ẹ ṣe ti bí yìí gbà tí ìṣe ti bí yìí ó sì dúró síbẹ̀ tó àkókò àti lọlé ó tún yá ní kúkúrú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n wà pẹ̀lú rẹ̀ ó sà ń wò ó ìran ọ̀run òǹgbẹ ọ̀run ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣe ló ti ń rí tó ó bá di ọjọ́ yẹn ọjọ́ ológo yìí nínú yàrá ó máa ń ṣèṣò òru bó bá ń kọrin bí ogunlọ́gọ̀ ènìyàn ni bí ò bá sí ìsán òru ṣùgbọ́n nínú ilé rẹ̀ ní Kàrẹ́ ariwo máa ń ta ń bẹ̀ wọ́n á máa ṣe ìsọjí ọ̀pọ̀lọpọ̀ á máa wò wípé àwọn àwọn ló ń bá bàbá ṣe ìsọjí ariwo á máa ta wọ́n á máa pàtẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ á máa káàkiri wípé ta ni nígbà tí wọ́n kúkú ti mọ̀ pé bàbá yìí kì í ṣe ènìyàn lásán tó òun kálukú ẹni tó bá wà ní àyíká tí wọ́n mọ̀ wípé Ọlọ́run ni wọ́n ń wá síbẹ̀ ìdáǹdè ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ bàbá nìyẹn tí wọn ò dẹ̀ rí àwọn tí wọ́n jọ ń kọrin tàbí tí wọ́n jọ ń ṣe ìsìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ó ní bàbá yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkókò tó láti lọ sí ilé ó wá padà níṣan òru ó kọrin orin tó ti kọ ní kékeré ni wípé lórí òkè Jọ́dánì là ń pè mí lórí òkè Jọ́dánì là ń pè mí o là ń pè mí olùfẹ́ mi tí wọ́n ti wá tí wọ́n ti lọ mo fẹ́ lọ bá wọn wọlé ògo a kì yóò pín yámọ títí láéláé wá sílé ìfẹ́ ìwé Jésù ló sọ fún mi pé áńgẹ́lì gbé mi wọ́nà ayọ̀ Jésù mú mi wọlé ògo ìtànsán ńlá bá wọlé o bí ìmọ́lẹ̀ ṣe wá láti ọ̀run nìyẹn ó sì wọnú yàrá yìí so pẹ̀lú orí ọ̀fẹ́ bí bàbá ṣe lọ nìyẹn bí Orímọládé bó ṣe fi ayé yìí sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ ń ṣèṣìn gbà náà ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀rù bà nítorí ìmọ́lẹ̀ yìí wọ́n dojú bolẹ̀ wọn ò lè dìde gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa gbọ́ mo tún sáré kinní kan kó tó di pé ó lọ kó tó di pé yóò lọ ọ̀pọ̀lọpọ̀ àmì àti iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ìyanu ló ṣẹlẹ̀ mo rántí ní ọdún fún odidi ọjọ́ mẹ́ta oòrùn ò ràn odidi ọjọ́ mẹ́ta oòrùn ò ràn tí a bá dénú fọ́nrán orin yìí a ó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bẹ́ẹ̀ ni òjò rọ̀ ṣùgbọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ ń gbà yẹn wọ́n gbojú ọ̀run ìràwọ̀ ń lọ lọ́tùn-ún bíi cross ìràwọ̀ lọ lósì bíi cross gbogbo ìràwọ̀ wọ́n wá sùjọ wọ́n make cross lójú ọ̀run wọ́n lọ sọ́tùn wọ́n lọ sósì ńṣe lẹ́nu ń ya ọ̀pọ̀lọpọ̀ wípé kí lóhun tó fẹ́ ṣẹlẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta oòrùn ò ràn bẹ́ẹ̀ ni òjò rọ̀ ojú ọ̀run dúdú ó dúdú àwọn ìràwọ̀ yìí ló jẹ́ ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn láti rí kí ló fẹ́ ṣẹlẹ̀ àdúrà ni bàbá ń gbà àdúrà ló ń gbà bí ìtànṣán yẹn yìí ń fi àpẹẹrẹ fún wípé bàbá fẹ́ padà síbi tó ti wá wọ́n gbìyànjú láti sin bàbá wọ́n sin bàbá rí ibi tí Mósè Orímọládé kú sí lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ni lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló kú sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló kú sí ọ̀rẹ́ rẹ̀ yẹn ló wá pe àwọn ènìyàn wọ́n lọ sin wọ́n sin Mósè ṣùgbọ́n kó tó lọ ló ń sọ wípé orí adé kì í sùn ta ìpè wọn ó padà sílé ó fi ohùn yìí ó fi sílẹ̀ fún gbogbo àwọn olùfọkànsìn tí ó ń tẹ̀lé òun ó padà sílé ṣùgbọ́n bó ṣe kú ṣe mọ̀ pé òun gbogbo pátápátá ló yé Ọlọ́run ẹ wo àwọn tó ń tẹ̀lé Jésù Kristi ẹ wò gbà tó kú ṣe rí wípé ó jọra wọn ń bo ló kú sí ẹnìkan ló kàn gbé òkú rẹ̀ wọ́n á sọ pé kí arákùnrin ni ó yá kó máa gbé àgbélébù
ó sì ihò yẹn wọ́n ti gbẹ́ àwọn olówó ìgbà yẹn wọ́n máa ń gbẹ́ pé ihò ara wọn sílẹ̀ ó ní wọ́n ju Jésù sí síbẹ̀síbẹ̀ àwọn ìgbà yẹn ni ẹ lọ wá odidi àwọn tó gìrì pa inú ológun láti máa sọ kó má bàa jí gbé lọ ẹ yí òkúta síbẹ̀. Mo gbàdúrà gẹ́gẹ́ bó ṣe ń gbọ́ mi òkúta tí ayé tó yí sí orí ògo rẹ lórúkọ Jésù agbára ẹ̀mí mọ́ tó jí Jésù dìde yóò yí òkúta náà ògo rẹ ó yọ á dára fún ọ. Síbẹ̀ wọ́n bá sin Mósè Orímọládé ọjọ́ ti lọ lórí ibẹ̀ ìjókòdó wọ́n á fẹ́ tún ojú ọ̀nà ṣe ní ìlú ìjókòdó àwọn èjìbó dẹ̀ ló ń ṣiṣẹ́ títí dìsìn náà àwọn kọ̀ǹtráktọ̀ yẹn wọ́n bá gbéra wọ́n ní wọ́n fẹ́ la ojú ọ̀nà wọ́n ti ń la ojú ọ̀nà bọ̀ ṣùgbọ́n gbà tó kù bíi ìṣẹ́jú bíi ń sọ wípé bíi òpó iná kan sí èkejì irinṣẹ́ wọn mọ̀ takú katapila ò lè ṣiṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ sí àwọn irinṣẹ́ tí wọ́n ń lò wọ́n á tún lọ gbé irinṣẹ́ tuntun mìíràn wá síbẹ̀síbẹ̀ irinṣẹ́ kò mọ̀ lè ṣiṣẹ́ agbára tó fọhùn lọ́jọ́ wọn ni só ti rántí agbára tó fọhùn lọ́jọ́ wọn ni kẹ́tẹ́kẹ́tẹ́ Báláámù agbára náà sì wà síbẹ̀ mo ní agbára náà á fọhùn nínú ayé rẹ̀ tí kẹ́tẹ́kẹ́tẹ́ Báláámù tó ti fọhùn ó fọhùn bí ènìyàn fún ọ̀gá rẹ̀ irinṣẹ́ náà ẹ wo agbára yẹn ó dá gbogbo irinṣẹ́ dúró àwọn èèbó yẹn náà lẹ́sìn mọ̀ àwọn tó ṣe Julius Berger tí wọ́n bá ṣe bíríìjì ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ a mọ̀ sí wípé àwọn náà máa ń gbìyànjú láti ṣe nǹkan sí èkejì tí wọ́n fi wò pé kí ni wọ́n bá rí i pé òkú alágbára kan wà ní ojú ọ̀nà yìí kí wàá láti fẹ́ ṣe wọ́n bá gbìyànjú wọ́n ní òkú yẹn àwọn òwú inú èyí ló wá mú kí àwọn èyìnbó náà wù wípé irú agbára wo ló tó èyí wọ́n gbìyànjú wọ́n bá lọ wú òkú náà nígbà tí wọ́n fẹ́ wú òkú yìí ṣe mọ̀ wípé orísun kérúbù ni ní ìjókòdó nílùú Èkó bàbá wa wà ń bẹ̀ háìkè bí a bá lè ṣèrántí rẹ̀ ọmọ Ìjẹ̀bú-Jèṣà Ìjẹ̀bú-Jèṣà tó ń kọrin nígbà náà òun náà wà ní agbègbè yẹn òkú yìí òkú bàbá wa irọ́ wọ́n máa wú òkú nígbà tí wọ́n wú òkú fún ìyàlẹ́nu pósí rẹ̀ láti gbà yẹn pósí òyìn jẹ kò sóhunkóhun tó fọwọ́ kan pósí kí là á tún wò kí là á tún fẹ́ ṣe wọ́n bá ní káwọn kan tiẹ̀ sí òkú yìí wò òkú for 2 years ọ̀rẹ́ kò sí ohunkóhun tó yin jẹ nínú òkú bàbá yìí bí bàbá yìí ṣe wà for 42 years bẹ́ẹ̀ náà ló sì wà mẹ́nẹ́mẹ́nẹ́ aṣọ rẹ̀ ń ṣe ló funfun ọ̀pá tó ń lò ń gbà yẹn gbìnrìngbìnrìn ló ń dán irun kan tàbí èékánná kan kò yín jẹ lára bàbá yìí so ibẹ̀ ní gbogbo àwọn kérúbù ni gbogbo wọn ti lọ wọ́n bá gbé òkú bàbá padà sí Ìkàrẹ́ Àkókó àṣé orí adé àṣé kì í sùn ta lóòótọ́ ẹ wá gbọ́ ìdí ọ̀pẹ tó gbìn nígbà ni ibẹ̀ wọ́n kọ́kọ́ gbé sí kí wọ́n tó wá máa ronú ẹjọ́ ń bo láṣẹ bàbá yìí sí ìdí ọ̀pẹ náà ọ̀pọ̀lọpọ̀ ló wá bẹ̀ wọ́n wá bẹ̀ inú wọn dùn wọ́n gbé aláìsàn wá bẹ̀ irú agbára àgbà ni egungun gbígbé àlèyé bí mo gbàdúrà gẹ́gẹ́ bó ṣe ń wò mí egungun gbígbé ayé rẹ mo ní yóò di ìyè mo ní gbogbo ibi tí wọ́n fi ògo rẹ pamọ́ sí mo ní ẹ̀mí tó jí Mósè tó jí Jésù Kristi tó jí Orímọládé mo ní yóò wọnú ayé rẹ ohun tó sì dògúnú ayé rẹ yóò gba ìyè ọ̀pọ̀lọpọ̀ àìsàn ni wọ́n gbé wá tí wọ́n dẹ̀ ń gba ìmísí tí wọ́n rí ìyè tí wọ́n rí ìgbàlà ṣùgbọ́n ṣé bí làwa jókòó sí
ṣé òkú yìí sáwà gbé sí ibi ọ̀pẹ yìí ni wọ́n bá wò ẹ̀mí kọ ìsọjí lọ́tún lọ́sì gbogbo ẹ̀mí tó wá ṣọ̀kan wípé orí àpáta ni wọ́n ṣe bàbá yìí sí. Wọ́n bá gbìyànjú wọ́n ṣe díẹ̀ wọ́n gbẹ́ díẹ̀ náà ni wọ́n lè gbẹ́ orí àpáta mọ́. ẹ̀yin náà mọ̀ kéèyàn tó gbẹ́ orí àpáta gẹ́gẹ́ bí sàárè ìwọ̀nba ni wọ́n gbé wọ́n bá ju fi bàbá sínú sórí àpáta wọ́n kọ́ ilé kékeré lé lórí. Tí ẹ bá dénú fọ́nrán nígbà tí késẹ̀tì fídíò rẹ̀ bá jáde gbogbo ẹ̀ pátápátá ni Ọlọ́run yóò fún yín wò. Kó tó dìgbà náà mo lójú yín kò ní fọ́ ẹ ò dẹ̀ ní ṣàìsàn. Àìpẹ́ ni o àìpẹ́ yìí ni yóò jáde lórúkọ Jésù àórà ànúgbà. Wọ́n ṣe gbìyànjú bá a ṣe sin Mósè Orímọládé in every 19th of October nínú oṣù kẹsàn-án September 19 la máa ń ṣe ìrántí bàbá wa Orímọládé. Kì í ṣe ẹbọ kì í ṣe ètùtù fún ìrántí ní ọdọọdún ni a máa ń gun orí òkè yìí ní ìlú Ìkàrẹ́ a lọ máa ń ṣe ìsìn bẹ́ẹ̀. Síbẹ̀síbẹ̀ ìwọ náà lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó sì ń rí ìdáàdé gbà ọ̀pọ̀lọpọ̀ sì tún bá ìṣòro wọn Ọlọ́run tún ń dìde fún ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kò sóhun tó tún sì wá síbẹ̀. Agbára tó wà nínú kérúbù séráfù kì í ṣe agbára kékeré. A gbọ́ wípé àwọn kan ti ń lò nílòkulò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ agbára yìí sì wà síbẹ̀ o. Mo ní agbára náà tó sì wà mo ní yóò jí ọ dìde gbogbo ìbànújẹ́ ayé rẹ mo ní Ọlọ́run yóò bá pàdé. Ìwọ náà gun orí òkè yìí ní 19 of September nínú oṣù tí a fẹ́ kàn tó ń bọ̀ níwájú yìí. Mo mọ̀ pé lórúkọ Jésù ìwọ náà darapọ̀ orí tí ẹ náà ṣe agbára Ọlọ́run agbára Jehovah agbára Jésù Kristi ó sì ń wà ń bẹ̀ lórúkọ Jésù orí àánúgbà. Dìde fún ìrànlọ́wọ́ késẹ̀tì nígbàkigbà tó bá jáde Ọlọ́run á dìde fún ìrànlọ́wọ́ rẹ á dára fún ọ.